A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kéréje kan ní Kéńtà Olóko, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Olúmídé Òpénáìkè, tí ó ti di àwátì láti ọjọ́ 17 oṣù Kínní ni wọ́n ti ṣe àwárí rẹ̀ ní Mọ́kọ́á, ìpínlẹ̀ Niger. Aya Òpénáìkè, tí òun náà jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kéréje ní Oníkólóbó, Abẹ́òkúta, Tèmítọ́pẹ́, ni ó ṣe ìkéde yìí fún akọ̀ròyìn lónìí. Ó ní inú òun dùn láti sọ fún wọn wípé wọ́n ti rí ọkọ rẹ̀ ní ibì kan tí wọ́n ń pè ní Mọ́kọ́á. Ó ní ọkọ fúnra rẹ̀ ni ó pe òun ní ọjọ́ Ìṣẹ́gun. Ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbà lọ́wọ́ ọ̀kan lára olùgbé agbègbè Mọ́kọ́á tí ó fi pe aya rẹ̀. Òpénáìkè ní àwọn tí wọ́n jí gbé ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Lẹ́yìn èyí ni ó ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá tí ó wà ní ìtòsí. Òṣìṣẹ́ ọlọ́pàá tí ó bá ẹbí rẹ̀ sọ̀rọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé Mọ́kọ́á ni Òpénáìkè wà. Ìyàwó rẹ̀ tẹ̀síwájú wípé àwọn ṣètò owó ọkọ̀ fi ránṣẹ́ sí i kí ó tó gúnlẹ̀ sí ìlú Ìbàdàn lánàá. Àwọn ẹbí rẹ̀ wà ní Ìbàdàn. Lónìí ni yóò tẹkọ̀ létí padà sí ìlú Abẹ́òkúta. Ọjọ́ Àìkú ni Tèmítọ́pẹ́ ké gbàjarè wípé ọkọ rẹ̀ tí ó kúrò nílé láti ọjọ́rú lọ ibi iṣẹ́ kò tíì padà wálé. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni wọ́n ti ṣe àfihàn wípé òṣìṣẹ́ ilé ìfowópamọ́ bàbá ọlọ́mọ kan tí ó jẹ́ ọmọ ìjọ ìràpadà The Redeemed Christian Church of God Strong Tower Zonal Headquarter Ogun Province 28 ti di àwátì. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Ọmọlọ́lá Odùtọ́lá náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Bí ó ti sọ wípé Tèmítọ́pẹ́ ṣe àfisùn ẹnìkan tí wọ́n ń wá tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúmídé Òpénáìkè. Ó ní àwọn ti fi tó ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá létí. Àwọn á tẹ̀síwájú láti máa fọn rere rẹ̀ kí ó lè di àwárí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun The Defence Headquarter DHQ ti sọ wípé àwọn fẹ́ ní ìpàdé pẹ̀lú alága àjọ Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè CAN ní ìjọba ìbílẹ̀ Mangu, ìpínlẹ̀ Plateau, ẹni ọ̀wọ̀ Timothy Daluk, lórí ọ̀rọ̀ tí wọ́n sọ láìpẹ́ yìí tako iléeṣẹ́ ológun. Daluk ni ó fi ẹ̀sùn kan iléeṣẹ́ ológun wípé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì àti bíba ohun ìní wọn jẹ́ láàrin ìpínlẹ̀. Nínú fídíò tó gbòde kan ni Daluk ti sọ wípé òun wá láti wá ṣe àfisùn ohun tí ó ń ṣẹlẹ̀ ní Mangu fún gbogbo àgbáyé. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ológun ni wọ́n ń lé àwọn ará ìlú kúrò nílùú tí àwọn adàlúrú fi ń jó ilé wọn. Ó ní wọ́n ti lé gbogbo Kìrìsìtẹ́nì lọ́jà tuntun, wọ́n fi Mùsùlùmí sílẹ̀ láti wá jó ilé wọn. Nígbà tí akọ̀ròyìn kàn sí adarí DHQ Major General Edward Buba, ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ kàn sí alága àjọ CAN láti fìdí ẹ̀sùn rẹ̀ múlẹ̀. Ó ní kì í ṣe tuntun tí ohun tí ènìyàn bá ń là kọjá gba ọkàn rẹ̀ débi wípé wọ́n á gbé ìdájọ́ wọn lé e lórí, pàápàá jùlọ bí ó bá ṣe ohun tí ó la ẹ̀mí lọ. Buba ní àwọn yóò túṣu désàlẹ̀ ìkòkò lẹ́yìn tí àwọn bá ti ní gbólóhùn pẹ̀lú rẹ̀. Bákan náà ni àwọn kò ní dáwọ́ dúró nínú ká máa pèsè ààbò kí ó sì wà ní ọgbọọgba pẹ̀lú ti ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ aṣọ́bodè ẹ̀ka ti Tinkan Island ti sọ wípé àwọn rẹ́bùrú egbògi olóró kokéènì àti ohun ìjà olóró tí iye rẹ̀ tó 4.3 billion naira. Comptroller General fún àjọ aṣọ́bodè Bashir Adeniyi ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n yọ̀ǹda ẹrù òfin ọ̀hún ní Ọjọ́bọ̀. Adeniyi ní àwọn ẹrù wọ̀nyí wá láti orílẹ̀-èdè South Africa àti Canada. Ó fi kún un wípé bákan náà ni àwọn rẹ́bùrú Colorado Indica tí ìwọ̀n rẹ̀ jẹ́ 32.5 kg, 40-foot container tí ó ní oríṣiríṣi ẹrù bíi ìbọn ìléwọ́, àpò 8 ásíìdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpapọ̀ ìbọn ìléwọ́ tí wọ́n rí gbà jẹ́ 5, 445 rounds of live ammunition pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kòròfo ìbọn ìléwọ́ magazine.
Wọ́n ní èyí ṣe àfihàn wípé gbogbo ẹnu ibodè ìlú ni yóò rí ààbò tó péye bẹ̀rẹ̀ láti airport sí seaport. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni adájọ́ Bọ́lájí Ọlájúwọ̀n láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá gbé ìdájọ́ kalẹ̀ bí ó ti pàṣẹ wípé kí gbogbo àwọn márààrún oníṣòwò ọkùnrin láti ìlú Port Harcourt tí ìjọba àpapọ̀ fi ẹ̀sùn ìwà àdàlúrú terrorism kàn lọ fìkàlẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n Kùjé ní ìlú Àbújá. Àwọn wọ̀nyí ni adájọ́ ní kí wọ́n wà nínú ẹ̀wọ̀n títí di ọjọ́ 2 oṣù kejì kí adájọ́ tó pinnu lórí ìyọ̀ǹda wọn. Orúkọ àwọn márààrún a máa jẹ́ Chinwe Egwuma Ezebalike, Ọmọọba Lukman Ọládélé, Kenneth Goodluck Parsah, Osige Donald àti Ochueja Thangood. Nínú ẹ̀sùn oníkókó 7 tí ó dá lórí ìwà àdàlúrú lórí bí wọ́n ṣe ṣe ìkọlù tí wọ́n tún dáná sun ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers nígbà tí rògbòdìyàn ìpínlẹ̀ Rivers tí ó wáyé nínú oṣù kẹwàá ọdún tí ó kọjá. Rògbòdìyàn yìí wáyé lẹ́yìn aáwọ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti aṣíwájú rẹ̀ tí ó ti di mínísítà ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike. Yàtọ̀ sí wípé wọ́n dáná sun ilé ìgbìmọ̀, bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan àwọn afurasí wọ̀nyí wípé wọ́n ṣekú pa Superintendent of Police Bako Angbashi àti àwọn alamí ọlọ́pàá 5 ní agbègbè Ahoada. Àwọn alamí ọlọ́pàá tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n ṣekú pa ni Charles Osu, Ogbonna Eja, Idawuka Felix, Paul Victor Chibogu àti Saturday Eddy. Bákan náà ni ìjọba fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń lo oríṣiríṣi ẹgbẹ́ òkùnkùn bíi Supreme Viking Confraternity, Degbam, Iceland àti Greenland láti fi ṣiṣẹ́ láabi wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn wọ̀nyí sí wọn létí, gbogbo wọn ni wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Bí ó tilẹ̀ jẹ́ wípé orúkọ agbẹnusọ àná fún ìpínlẹ̀ Rivers Honorable Edinson Ehie kò jẹ jáde nínú orúkọ tí wọ́n dá, síbẹ̀ aṣojú rẹ̀ wà ní ilé-ẹjọ́ látàrí wípé wọ́n tọ́ka ẹ̀sùn sí i. Lẹ́yìn èyí ni adarí ìgbìmọ̀ adájọ́ Audu Garba pè fún ọjọ́ tuntun fún ìgbẹ́jọ́, ṣùgbọ́n agbẹjọ́rò fún 2 nínú àwọn afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda wọn pẹ̀lú àwáwí wípé ọdún tí ó kọjá ni wọ́n ti wà nínú àhámọ́ ọlọ́pàá. Lọ́gán ni agbẹjọ́rò ìjọba fárígá, ó ní òun ṣẹ̀ṣẹ̀ gba ìwé ìpè fún ìyọ̀ǹda wọn ni òun sì nílò àkókò díẹ̀ láti fi ṣàyẹ̀wò rẹ̀. Adájọ́ Ọlájúwọ̀n gbà sí i lẹ́nu wípé lóòótọ́ ni ó nílò àkókò díẹ̀ láti fi fèsì. Títí di ìgbà ìgbẹ́jọ́ mìíràn ni adájọ́ fi pàṣẹ kí wọ́n taari àwọn afẹ̀sùnkàn márààrún lọ inú ọgbà ẹ̀wọ̀n Kùjé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjàmbá wáyé ní orílẹ̀-èdè India bí ọmọ ọdún 6 kan tí àyẹ̀wò ṣe àfihàn wípé ó ní àìsàn jẹjẹrẹ inú ṣe rì sínú omi bí àwọn ẹbí rẹ̀ ṣe ń gbìyànjú ìwòsàn ti ẹ̀mí fún un nínú odò Ganges. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ọmọ náà di olóògbé látàrí wípé wọ́n rì í bọ inú omi fún ìgbà pípẹ́. Àwọn ẹbí rẹ̀ ni a gbọ́ wípé wọ́n tẹkọ̀ létí láti ìlú wọn ní Delhi lọ sí Hardwar ní ọjọ́ Ìṣẹ́gun fún ètùtù yìí kí wọ́n sì ṣàdúrà fún ọmọ tí wọn kò dárúkọ rẹ̀. Iléeṣẹ́ ìròyìn ilẹ̀ India jábọ̀ wípé awakọ̀ taxi tí ó gbé wọn ṣàlàyé wípé àwọn òbí ọmọ náà pẹ̀lú ẹbí wọn lóbìnrin tẹ̀lé wọn lọ sí ibi ètùtù. Ó ní ọmọdékùnrin ọ̀hún kò ní okun nínú, apá dókítà ti pin lórí rẹ̀. Èyí ló mú àwọn òbí gbé ìgbésẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro àìlera rẹ̀. Wọ́n ní àwọn olùwòran wò wọ́n bí wọ́n ṣe ń ri ọmọ ọ̀hún mọ́ inú omi tí wọ́n sì ń kì wọ́n nílọ̀ wípé èyí léwu. Ọ̀kan nínú wọn tiẹ̀ fi agídí yọ ọmọ náà kúrò nínú omi gbé e lọ ilé ìwòsàn kí dókítà tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jọ́lọ́run nípè. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàlàyé, wọ́n ní bí àwọn òbí ọmọ yìí ṣe
ń ṣe àdúrà ni mọ̀lẹ́bí wọn ń rì mọ́ inú omi. Bákan náà ni fídíò ṣe àfihàn ibi tí wọ́n ti ń pe ọmọ yìí bóyá yóò sọjí sáyé padà. Agbẹnusọ ọlọ́pàá Haridwar Swatantra Kumar sọ wípé ó jọ bí ẹni wípé wọ́n gbé ọmọ ọ̀hún wá fún ìwòsàn ni, ṣùgbọ́n gbogbo ẹbí ni wọ́n ti wà ní àhámọ́ ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Odò Ganges yìí ni wọ́n ní ìgbàgbọ́ wípé ó ní agbára láti lè wẹ àìsàn àti ẹ̀ṣẹ̀ nù. Kíkú sí ẹ̀bá odò yìí tàbí sísin ènìyàn sí ẹ̀bá odò ni wọ́n ní ó jẹ́ ọ̀nà kan láti fi rí i dájú wípé olóògbé rí ìgbàlà ojú ẹsẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.